network yẹn dá. Hello. Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Kò ṣe ọlọ́run ìlọ. Ẹ pa rédíò mà. Ẹ jọ nǹkan tí mo fẹ́ sọ ni pé nípa ìrí mi láàrin àkọ́kọ́ mi. Ó ṣẹlẹ̀ pé nígbà tá a fẹ́ra wa. Gẹ́gẹ́ bí ìgbà tí mo wà lọ́dọ̀ òbí mi, màá máa sọ fún mi pé kí n bá fẹ́ fọ ọkọ̀ fún ọ̀fẹ́ tó bá lówó lọ́wọ́. Ìpẹ́ tí ní àtẹ̀jọ́ máa ìbẹ̀rẹ̀ ayé wa ni kí n fi. Mo rí àwọn tó lówó lọ́wọ́. Onìkan náà bẹ́ẹ̀ pé kò lówó lọ́wọ́. Mo dẹ̀ wá òkè rẹ́ bí àṣà ìsàn fún mi. Mo ṣáà bí èmi lè fi kí n ṣe kájọ bẹ̀rẹ̀ ilé ayé wa. Ó wá ṣẹlẹ̀ pé màmá ẹ̀ jẹ́ nìkan tó máa ń travel tó máa ń rajà tó máa ń tajà ní àárín ọjà àbáyẹn. Màmá ẹ̀ wá ń bá jàǹgbá yẹn pé àwọn òkúwó fún pé látàrí pé káwọn ní kó ṣáájú sára pé ẹni tí ó mọ travel kò fẹ́ lo nǹkan dúdú nǹkan kan tó ń bá wọn lágídí ètò agídí bàbá ẹ̀ tó wà lọ́kẹ́yìn àwọn òjè kíyà rẹ̀ jẹ́ màmá ò ṣáà fún lówó ní gbogbo ọdún yẹn. tó títí tí ṣáàdì pé ó fi lọ sí kòró náà ṣọ́ọ̀bù lọ. tó èmi náà dẹ̀ máa ń lọ́wọ́ màtí mi náà jáde máa ń lọ́wọ́ tó lédè kan oyún ṣáwọ̀ màtó oyún wọ̀ fún ọ̀ṣẹ́ wọn kan lórí mi. tó táìgbà náà màmá ẹ̀ travel wọn lọ sí Saudi wọn lọ ṣiṣẹ́ ńbẹ̀ màmá ẹ̀ pẹ́ ńbẹ̀. tó lédè kan aṣáàjọ ń gbé tọkọtaya nínú wa ṣáàyà tí mo ṣáà ní síbi ní rẹ̀ ni pé ó wá ń ṣiṣẹ́ ní ibi iléeṣẹ́ kan gbà tá a wà ní Èkó iléeṣẹ́ kan tí ń ṣe ọ̀sẹ̀ bí tó ní ìgbà yẹn. wá dé ìgò máa ń fọ́ tí máa ń ṣe léṣe aṣáàsọ pé kó má ṣe ń dẹ̀mọ̀ pé ọjọ́ kan ọjọ́ ló yọ tí ìgò tí ò kù sí wọn ní ojú ní ìjọ bá ní kí wọ́n wá ṣẹ́ nìkan máa ṣe aṣá àti dúrọ́ọ̀pù iṣẹ́ yẹn gbà yẹn ìwádìí kan bá ṣàn wá nǹkan rà wọ́n wájú ọkàn ìgbẹ́ kan wá sí Èkó ó ní pé kí iṣẹ́ ìlú fẹ́ máa ṣe tó wá ní pé òun fẹ́ máa ta rẹ́ẹ̀sì nǹkan kan gbà ẹ̀gbọ́n mi pé ìdíwò kò kò jìnnà sọ́dọ̀ ìwọ̀n bàbá wa owó lédè kan ṣáà respect ẹgbẹ́ ìyókù lówó ọwọ́ àdìjọ́ kẹgbọ́n tí wọ́n wá láti Ìbàdàn ní kí n yá wọn lówó àdìpọ̀ kẹgbọ́n tó wá láti Ìbàdàn yẹn ìgbà tó ti lọ sí ibi tó ti ń ṣẹ́ yẹn tó wọ́n máa ń gbowó ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún àwọn aṣọ tó ti wá di ìjọ fẹ́ẹ̀ tán bá gbọ́n máa fún lówó tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọ mẹ́ẹ̀ẹ́dógún yẹn àbúrò kan wá láti ìlú wọn ìyẹn ti mọ̀ pé wọ́n ń gbóúnjọ fẹ́ẹ̀ dé tó àbúrò lè ṣàfún lówó yẹn ìgbà tó ṣáàdì lálẹ́ ìyẹn ní nǹkan tẹ́ sọ pé fẹ́ fún mi ló ṣàníwò má yọrọ ẹlẹ́nu kan gbà wọ níwájú ní pé nígbà tó kí ní àtijọ́ lọ́wọ́ tẹ́tẹ̀ mi láti pé ẹ̀gbà bóyá tó wá ẹ ti fún lówó ó yẹ kẹ́ ẹ̀dẹ̀ bá mi sọ pé tò ẹ má bínú tó bá dìgbà mi máa fún ẹ ní owó kò yẹ kẹ́ ẹ ṣọ́ mi báyìí mo ṣàwo àwọn owó tó wà lọ́wọ́ mi mo bá bẹ̀rẹ̀ mo ṣàbẹ̀ sí ta ẹja ìjọra mi jẹ tó wá di pé nígbà tí dájú mi kò tí mo lọ sílùú wa ẹ̀gbọ́n mi kan tí ń gbé bá lẹ́ndí àṣàjọsọ wá ní kí ni mo tà mí ní ẹja ìjọra ni mo tà wá ní kí n má tẹ̀jà ni mo pé ó ṣì ń já báyìí tó ṣe pé ọmọ ìyọkan ni mo ń tọ́ lọ́wọ́ pé tí wọ́n bá tó ní mẹ́ta pé iṣẹ́ alọ́rẹ́ ni pé kí n fẹ́ jà yẹn síbẹ̀ pé kí n má tẹ̀ jà yẹn mọ́ pé kí n máa ta oúnjẹ pé kí n máa dáná ọbẹ̀ rẹ́ẹ̀sì ilé mi kí n máa fún ìpín aṣọ náà ìtòrí mọ́lọ́lá. Kí lẹ fẹ́ lórí ètò ẹ ti ń fàágùn bẹ́ẹ̀ yẹn mà kí lẹ fẹ́ gangan ẹ ti ń fàágùn. ẹ ti ṣáà ọkẹ́ ẹjẹ́ ṣọ́ọ̀tì ẹ̀kọ́ lè bá yé yín tó mo ṣáà ṣe rí i pé ó dà pé kò fẹ́ dáadáa fún mi ìgbà tí mo fẹ́ wá mọ lu báǹkì mo sọ fún tọkọ mo fi máa lu báǹkì ó lẹ́yìn tó bá lówó lọ́wọ́ ní owó sí báǹkì mo fẹ́ràn ìṣòro ọkọ̀ ni mo fẹ́ yìí nígbà tó fi yá mo tún gbàjọ mo tún ní pé kó gbowó ìta bá rí ilẹ̀ ká fi ra ó ní pé ojú ẹ̀ ṣáà chíńjì pé pásítì bọ́kùn fẹ́ ṣe ẹ̀kún ṣáà máa ń bínú wọn máa sọ fún màmá mi ni pé ìwọ ló nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó ìṣá àwọn ṣe wẹ̀ nígbà tó ṣáwá ìṣàbínú pè ní Èkó mo dèrò Ìbàdàn pé kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn tó gbà níbẹ̀ náà fẹ́ẹ̀ ronú pé kí n ti ronú para mi tó mo ṣe dèrò Ìbàdàn ni inú ìṣàyà lónìí bá tún wá mi wá bá tún sọ abá tún jọ wá papọ̀ tó ìgbà tí adédáadẹ tí máa ń gbọ́ lẹ́kṣọ̀ ìfàgbọ́ lẹ́kṣọ̀ ìfàtún tún gba ìjáàbù ìfàtún di ẹlẹ́à gbọdọ̀ tún ta oúnjẹ tó ìkan náà ìdí tó tún fi ṣiṣẹ́ nìbàdàn kò bá tún fi ṣẹ́ lẹ́kọ̀ọ́ bá tún ṣiṣẹ́ mọ́ ìbá mi yé kò ṣáà ṣiṣẹ́ mọ́ tó o dé pé inú ilé ara ọ̀dọ́ mi ní àwà báyìí tó nǹkan tí mo kàn tún wá torí inú ayé ẹ̀ ni pé kò sí pé mọ́rùn kan kò sí kankan àkànjọ wà náà ni lẹ́yìn ìgbà náà nǹkan ọmọkùnrin náà pọ̀ tó ń ṣiṣẹ́ kò tó ń lè tọ́jú ara rẹ̀ ìyẹn ló wá sún mi ìjọ mi báyìí ẹ̀yìn àpọ̀n tó dé hàn mi ní yọ̀pọ̀lẹ̀ nǹkan mi tẹ́ pé mi lè dìdú fẹ́ kó kí ní ẹ̀ tó fi nílẹ̀ ó pẹ́ ìmọ̀ bóyá àìrí ọ̀kùnrin ló fà á dé kan ni wọn àfi ṣé kí o sì mọ lórí ayé ẹ̀ lónìí ìdí yẹn ni mo ní pé kẹ́ làmí lóye pé kí ni lè ṣe tọ́lẹ̀ bá rí bá. ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ yín ẹlẹ́ra ni yín báyà bí. bẹ́ẹ̀ ni sàn. sílé ara yín lẹ̀ ń gbé àbílẹ̀ ọkọ yín. ilé ìgbà mi. sílé tẹ̀yìn kọ́. bẹ́ẹ̀ ni sàn ṣáàlà. ilẹ̀ yín ń gbé báyìí ṣọ́kọ yín náà ń gbé pẹ̀lú yín bẹ̀. bẹ́ẹ̀ ni. kí ni èjì yín mà.
58. 48 58. 58 kí ni èjì ọkọ yín? 53. 63. Bẹ́ẹ̀ni 63. ok àwọn ọmọ yín kọ́ ẹ ti bí ọmọ mélòó? Mẹ́fà. ọmọ mẹ́ta. kí ni èjì àkọ́bí yín? Ó lọ bí 39 ṣàbí 37. ṣọkùnrin ni àbóbìnrin? Ọ̀gbẹ́ni. ìkejì ńkọ́ mà? Ìkejì sáláìsì tọ́ọ̀dì wà. ìkẹta ńkọ́ mà? Ó lọ bí 29. Ó náà wà. ìkẹta yẹn ṣọkùnrin ni àbóbìnrin? Obìnrin ni wọ́n. ná méjèèjì. ṣé àwọn kan tó ṣe láàrin ẹ̀yà àti dáàdi wọn ṣé wọ́n mọ̀ nípa ẹ̀? Wọ́n mọ̀ pé. wọ́n mọ̀ nípa ẹ̀. ìgbésẹ̀ wo ni wọ́n gbé? ìyẹn ni pé ọmọ méjì ló wà lọ́wọ́ yín báyìí mà? ọmọ méjì ló wà lọ́wọ́ yín báyìí tẹ́ ẹ bí fún ọkọ yín? Mẹ́fà. ọmọ mẹ́fà. àmọ́ tó aláàyè ara wọn. ọmọ mélòó lẹ pé? láàjọ mi lọ́wọ́. Mẹ́fà. ọmọ mẹ́fà. ok ṣé last born nìkan ló wà lọ́dọ̀ yín sìn? Bẹ́ẹ̀ni àwọn yòókù ti dá wà. wọ́n ti dá wà. ṣé gbogbo wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àti ọkọ yín? wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ mọ̀ tí màá sọ fún yín báyìí. ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o. ṣé ẹ rí èjì tẹ́ ẹ wà yẹn àti èjì tí ọkọ yín wà yẹn, ẹ̀yin méjèèjì ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ẹ jọ lora yín gbó ni. ẹ ṣàmì tẹ́ ẹ bá fẹ́ jọ fìyà jẹra yín ẹ̀yin méjèèjì ni ẹ má bínú o. ẹ jọ lora yín gbó ni pẹ̀lú èjì tẹ́jọ wà yẹn. ìtẹ̀ wa ń là kọjá yẹn. ẹ gbọ́ mi mà, ẹ jẹ́ kí ọmọ yín bá yín dá sí i. kán ọmọ yín bá yín yanjú ẹ̀ ń tù bí ìnùbí sẹ́yìn nìkan lọkọ yín fẹ́. èmi nìkan ni àwọn fáwọn kan tẹ́tẹ̀lẹ̀ níta ní ọmọ wọlé. ẹ̀yin nìkan ẹ ṣáwà pẹ̀lú wọn báyìí. èmi nìkan ni mo ra mi fún wa. ẹ ṣe ẹ jẹ́ kí àwọn ọmọ yín jọ bá yín dá sí i kẹ́ẹ̀jọ yanjú gbogbo ẹ̀ ń tù bí ìnùbí. kó mọ̀ jẹ́ pé dáàdì ó fìyà jẹ mọ́mì tàbí mọ́mì ó fìyà jẹ dáàdì. ṣé ń gbọ́ mi mà? eléyìí sọ̀rọ̀ pé fámìlì yìí ibi wọn lè já sí ẹ̀yin méjèèjì ẹ jọ lura yín gbó ni. ẹ ti jọ pẹ́ nù rìn àjò yẹn. ẹ jẹ́ kàn ọmọ yín bá yín dá sí i. tí ọmọ yín bá dá sí lálẹ́ tàbí láàárọ̀ ọ̀la tẹ́ ẹ ṣe family meeting ẹ lè sí láàrin wákàtí kan wákàtí méjì. ní bàbá tí ò fẹ́ kú lẹ́ẹ̀lẹ̀, ní ìyá tí ò fẹ́ kú lẹ́ẹ̀lẹ̀, tàbí tí ò ní lọ́kàn láti fìyà jẹ ọkọ ẹ̀. ẹ lè sọ láàrin wákàtí kan wákàtí méjì. ẹ mọ̀ jẹ́ ń tàn yín. ní tẹ́ fi parí òun kálukú yín ni pé kí la wá fẹ́ jẹ báyìí. tẹ́ẹ̀dẹ̀ wá ọ̀nà àbáyọ só ti yẹ yín mà. tán pè ní lasting solution tẹ́ẹ̀dẹ̀ máa wá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yín mà. mo wá fẹ́ bẹ̀ yín, ẹ̀yin lẹ nínú ilé o. ẹ̀yin lẹ lè make arrangement kẹ́ pa àwọn ọmọ yẹn. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pàdé lọ́dọ̀ bàbá yín jọ báyìí. ẹ ṣàdúrà ọmọ yẹn, ń ṣàdúrà fún dádì wọn. ẹ nílò àti sọ̀rọ̀ yẹn fún àwọn ọmọ yẹn. ọmọ tó bá gbọ́n láti inú ìyá rẹ̀ wá ó mọ bó ṣe lè gbọ́rọ̀ kalẹ̀ wájú bàbá àtìyẹ́ ẹ̀ tí ó fi wò wọ́n létí. dádì mi ẹ jèrè wa pẹ̀lú agbára Ọlọ́run. mọ́mí mi ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yin náà jèrè wa. wọ́n á ṣàdúrà fẹ́yìn méjèèjì. ara bàbá yìí ó balẹ̀ ni. kí ni ọmọ ẹ̀ fẹ́ sọ yìí? á wọ̀ wọ́n létí ju ará àta tó jẹ́ bí àbúrò wọn tàbí ẹ̀gbọ́n wọn kan láti bá wọn sọ̀rọ̀ yẹn lọ. ṣé ń gbọ́ mi mà? ẹ má fi nǹkan kan pamọ́ fáwọn ọmọ yín. éèjì tẹ́ wà yẹn ẹ gbọ́dọ̀ fi nǹkan pamọ́ fáwọn ọmọ yín mọ́. ilé yìí ò ní dàrú, ilé yìí ò ní bàjẹ́ pẹ̀lú agbára Ọlọ́run. ẹ dẹ̀ jèrè àwọn ọmọ yẹn o. ẹ kú kalẹ̀.